àbẹ̀wò àtìgbàdé ìgbà tí ìjọba àpapọ̀ máa ń ṣe sí àti ìlú Ìsàbà arákùnrin Tọ́láṣe Adébẹ́yì ní sí àkọ́kọ́ níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tó ṣe àbẹ̀wò láwọn ìgbèríko kan dé ìgbèríko kejì láti lọ bẹ àwọn ènìyàn rẹ̀ wò fún ètò ìparí ọdún 2024. lásìkò tó ń jábọ̀ iṣẹ́ náà fún wa sí Tọ́láṣe Adébẹ́yì ó ṣe àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń kojú àwọn èèyàn tó wà ní àwọn ìgbèríko tí ìjọba àpapọ̀ ò mọ̀ tó yẹ kí a máa fi àǹfààní sílẹ̀ láti lè ṣe àlàyé ìjíròrò nípa rẹ̀ fún wọn. onírúurú àwọn ohun tí àwọn ará ìlú sọ lóde tí gbọ́ sí lọ́pọ̀lọpọ̀ níbi tí ó ti rọ̀ wọ́n égbé kí wọ́n kẹ́tí gbọ́ àwọn àlejò tí òun mú wá láti túbọ̀ lè mọ àlàyé nípa rẹ̀ dáadáa. aṣojú CPS ti ìlú Ìpòbẹ́ arábìnrin Flora Nsu pẹ̀lú ọ̀gá àgbà ọlọ́pàá pátá ní agbègbè ìlú Ìgànná ló tẹ̀lé síhà láti ṣe àwọn àbẹ̀wò àtìgbàdé ìgbà náà tí wọ́n ṣe sáwọn ará ìlú níbi tí alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ pẹ̀lú àwọn ikọ̀ kan láti lọ ṣe àwọn àbẹ̀wò yìí sáwọn ìgbèríko àti kọ̀ǹsẹ́yè Ayélè tí wọ́n jọ rin ìrìn náà kí ó tó di pé wọ́n fi ìparí sí i. sẹ́yìn ìlú Ìsàbà arákùnrin Tọ́láṣe Adébẹ́yì ó jábọ̀ àlàyé náà fún wa lẹ́kùnrẹ́rẹ́. gbogbo ìfìlàjì mẹ́ẹ̀ẹ́dínlógún yé àpàṣẹ sílé ìlú Ìsàbà àgbẹ̀dọ̀ ṣèwọ́de ká gba ọmọ ìlú níyànjú sẹ́rí ìhun kan ọ̀rọ̀ ààbò ìlú bá lè ṣe é gbà fún ìrọ̀rùn kó bá gbègbè ìwà ó lè kó dínkù ìwà à ń ṣàlọ́bẹ̀ kó dínkù ìjà kó dínkù ìwà ìpáǹlẹ̀ kó dérọ̀ lé ọ̀gbẹ̀dẹ̀ wa ìgbà àṣepọ̀dé nínú ìparí oṣù kẹwàá àmúpẹ̀nu àpín àwa olóyè mẹ́fà ìyé ó wọ̀ nínú olóyè ogólémà òyìnbá ìlú Ìpòbẹ́ lọ́wọ́lọ́wọ́ kẹ́ tí ó ti ara Ìsàbà jáde àpín sí méjì ní pínpín àpín sí méjì omi ń darí àpálá kan kọ̀ǹsẹ̀yé Ayélè ó darí àpálá kan àwọn mẹ́ta ni èkìpì ti tẹ̀mí omi pẹ̀lú Àrò Suleiman àti kọ̀ǹsẹ̀yé dòṣàmù Israel kòtẹ́ Ayélè mẹ́ẹ̀ dínà torí ọmọ ìbílẹ̀ wọn náà kọ̀ǹsẹ̀yé Ìsàbà làwọn náà pẹ̀lú kọ̀ǹsẹ̀yé Lálìyí àwọn ló jẹ́ èkìpì kan láàpadà ká sọ fún kọmísáríà àwọn ọlọ́pàá sọ̀gbó dẹ̀rọ̀ wọn fún ọ kó lè mọ yan ọlọ́pàá méjì sẹ́yìn fún èkìpì kankan látara ẹ̀ka yẹn bójútó ọ̀rọ̀ ààbò yẹn ń pè ní directeur départemental de la police républicaine ti ìpínlẹ̀ Plateau wọ́n sì yàn wọ́n sẹ́yìn fún wa ní à ń káàkiri ní gbogbo village sí village mi ẹ̀ wọ̀ àpín sílí méjì yé àwọn délégué wọn ń kó ọmọ ìlú jọ lánàá bá a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò bẹ́ẹ̀ là ń sọ̀rọ̀ wọn náà gbà commissaire àbí ọlọ́pàá yóò tẹ̀lé wa àwọn ń gbàrọ̀ ká ń sọ̀rọ̀ fún ọmọ ìlú nípa ìwọ̀n kan bá lè ṣe gbà ká dáàbò bo ihun ìní wa àti ká dáàbò bo ọmọ ìlú. títú àṣírí àwọn àlejò ìyé wọn ìlú ìwà wọn kan ń digunjani lólè. àwọn amọ̀gbó ibi yẹn ń péjọ sí àwọn ọ̀dọ́ ibi yẹn ń péjọ sí ká mọ̀gbó wọn àgbẹ̀dọ̀ sọ fún ìjọba kọ́gbọ́. àwọn ibi yẹn àwọn olólè wọn bí wọ́n ń sápamọ́ sí ìrìnsí ọmọ ìlú àwọn ìsùlí òsán kan ń fòru ṣiṣẹ́ ṣe wọ́n gbọ́dọ̀ sọ fún ká gbọ́ bí kọ̀mísẹ́ bá sọ̀rọ̀ nípa àwọn ètò ẹ̀tàn tí kẹ̀kẹ́ gùgígù lérí ọ̀nà àti akoto dídé àǹfààní ìṣòwò náà yọ ọmọ ìlú gbọ́dọ̀ fún mọ́ ẹdí akoto yẹn ń pè ní cask bẹ́ẹ̀ lè ṣe é gbà fún kẹ̀kẹ́ àdọ́wọ́dọ́wọ́ ìyá ara ìyé ara lọ́wọ́ oníkan bẹ́ẹ̀ lè ṣe é gbà fún kẹ́ríwé ẹ̀ fún ìwé yẹn ń fẹ́ rí kó fún wọn fọ̀lí kẹ̀kẹ́ náà àwákàyìn ló rà á lọ́wọ́ oníkan kọ̀kẹ́ olókùn ni làrá àṣàlàyé ẹ̀ fún ọmọ ìlú bí kọ̀mísẹ́ bá ṣàlàyé ẹ̀ tán àwọn ọlọ́pàá bá ṣàlàyé ẹ̀ tán omi ń gba ọ̀rọ̀ nọ́nà ìkípi yomi wọ̀ ká ń sọ̀rọ̀ nípa ìfúnfọmọ sọ́jọ́ kó mú ọmọ ẹni kó mú lọ sẹ́dọ̀ oníkan ìlànà ìsúfì lánà òfin kò lè kó mọ̀ fún ọmọ kó mọ̀ mú ọmọ sọ́jọ́ kó mọ̀ mú ọmọ ni lọ sí lérò lóde mẹ́ ìlànà yóò fi là fọmọ náà kó lè rí ààbò ìjọba lérí ẹ̀ fún ọ kó lè bójútó bóyá tó àti ẹ̀ aṣọ fọmọ ìlú aṣọ fọmọ ìlú wa ìrọ̀ ìpàlẹ̀ ọkọ̀ kó mú ọyọ̀wúdù kó mọ lù ìyàwó kó mọ ọkọ̀ dùn kó lù aṣọ lè pa ẹ̀ ìgbà ìhun yé ó fi sọ sékè aṣọ fún wọn ipa yìí kẹfù kábà ọmọ yé kó ìní ọdún mélòó kan kábà sùn ẹ̀sùn yóò fi fún kan bẹ̀ ẹ̀sùn ó ní ó pànìyàn olófìfù kan ó ní yóò bá ọmọ yé ọdún ẹ̀kọ́ ìpè ọdún méjìlélógún sùn lórílẹ̀‐èdè Benin bẹ́ẹ̀ lè ṣe é gbà kó búyẹ̀wọ̀ ilé wa wọn kó mú fún ẹgbẹ̀gbẹ́ ìwà wọn ọ̀rọ̀ lẹ́nàdé kó mọ̀ sí ìhùyé ń pọ̀ lí ọ̀dọ̀ ìwà là ń gbọ́ fọ́ọ̀lì ìnájú òkè ìtọ́jú iṣẹ́ àpò bẹ́ẹ̀ bá gbọ́ yẹ iye ìlẹ́jọ́ buraka lọ àkàmàtọ̀ ríru ẹ̀ àṣàlàyé lẹ́nu ẹ̀ gbàbí kẹfù kí gbogbo kọ̀ǹsẹ̀yé mẹ́fà kọ̀ǹsẹ̀yé Lálìyí Joshua ni kọ̀ǹsẹ̀yé Dínà Simon ni yóò jẹ́ mẹ́ẹ̀ kọ̀ǹsẹ̀yé Odù Félicien ni kọ̀ǹsẹ̀yé Àrò Suleiman ni àbí kọ̀ǹsẹ̀yé
ìdò ìṣàmú Israel àti òmìnira àti gbogbo ìdélégé yóò lábẹ́ àdìsábà gbogbo ṣùgbà fún wọn fún iṣẹ́ takuntakun yẹn ṣe nánà ètò ìwọ́de náà ìpinnu ìdélégé wọn àti ọmọ olùfọ́lì irú iye lóṣù mẹ́ta kan máa ṣe ń sábàmọ́lì ọ̀ ṣòwò fún wa iṣẹ́ mi ẹ̀ mẹ́ ọ̀ pinnu fọ́lì ọmọ ṣẹ́lí ẹ̀rẹ̀ méjì nánà ọdún ọlọ́run lè kọ́ lọ́ra ẹ̀mí wa. Ọ̀sánlọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.